Praise the Lord. Hallelujah. Eke hallelujah. Hallelujah. Ẹ jẹ́ ká gbàdúrà. Let's pray. Orúkọ Jésù. Amen. Orúkọ Jésù. Amen. Bàbá ní orúkọ Jésù. Amen. A gbé yín ga Ọlọ́run torí pé ò yí padà. Ó ṣé. Ẹ̀yin ni ọba àwọn ọba. Ó ṣé. Ẹ̀yin ni olúwa àwọn olúwa. Ó ṣé. A dúpẹ́ torí pé àkókò yìí wà fún wa fún ìtúsílẹ̀ wa. Ó ṣé o. Bàbá gba ọpẹ́ wa. Amen. Olúwa gba ìyìn wa. Amen. Ọlọ́run á yìn ọ́ lógo torí pé ó fẹ́ jẹ́rìí ara rẹ̀ nínú àdúrà tí a fẹ́ gbà yìí. Oh yes. Bàbá gba ọpẹ́ wa. Amen. Jésù gba ìyìn wa. Amen. Bàbá, ọmọ àti ẹ̀mí mímọ́, à ń lọ sínú ọ̀rọ̀ rẹ àti àdúrà. Ẹ̀mí mímọ́ ó yá gba àkóso. Amen. Gbogbo ogun tó jẹ́ kó ṣẹ́ nínú ayé wa tó farasin, ẹ̀mí mímọ́ ó yá gbé wọn jáde. Amen. Ṣẹ́ ogun náà wọlé. Amen. A ó máa yìn ọ́. Amen. A máa gbé ọ̀gá. Amen. Jésù Olúwa wa. Amen. Amen. Amen in Jesus' name. Kó tó di pé a lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run. Before we go into the word of God, Mo fẹ́ ká yin Ọlọ́run fún ìṣẹ́jú díẹ̀. I want us to praise God for some time. Wàá fi tayọ̀tayọ̀ yin Ọlọ́run yìí. You will worship God with Torí inú joyfulness Ọlọ́run máa ń dùn sí ìyìn. because God is happy to praise. Ìyìn yẹ Ọlọ́run wa, ọba tó ń gbọ́ àdúrà. Ògo yẹ Ọlọ́run wa, ọba tó ń gbọ́ àdúrà. Ìyìn yẹ ọ́, Ìyìn yẹ Ọlọ́run Ọlọ́run wa, ọba tó gbọ́ àdúrà. tó ń gbọ́ àdúrà. Ògo yẹ Bàbá, Ọlọ́run wa ọba tó dáhùn àdúrà. ìyìn yẹ Ọlọ́run àwa, ọba tó ń gbọ́ àdúrà. Ògo yẹ Ọlọ́run wa, ọba tó ń gbọ́ àdúrà. Ìyìn yẹ ọ́, Ìyìn yẹ Ọlọ́run wa ọba tó ń gbọ́ àdúrà. Ògo yẹ Ọlọ́run wa ọba tó dáhùn àdúrà. ní gbogbo ọ̀nà ẹ ṣé, ní gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá. Ní gbogbo ọ̀nà ẹ ṣé. Ẹ ṣé bàbá. Ní gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá. Nínú ayé wa o, a dúpẹ́. Ní gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá. Ní gbogbo ọ̀nà ẹ ṣé. Ní gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá. Ẹ bá mi gbé Jésù ga. Ọba ńlá ọba tó ga. Ẹ bá mi gbé bàbá ga. Èdùmàrè ọba tó ga. Fọwọ́ rẹ̀ gbé Jésù ga. Ọba ńlá ọba tó ga. Ẹ bá mi gbé bàbá ga. Èdùmàrè ọba tó ga. Kábíyèsí o. Ẹ ṣé o. Ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé. Mo ní kábíyèsí o. Ẹ ṣé o. Ọba mímọ́ ẹ máa ṣe o. Ẹ ṣé o. Ológo dídán ẹ máa ṣe o. Ẹ ṣé o. Ẹ̀yà Júdà ẹ máa ṣe o. Ẹ ṣé o. Gbéga gbéga o, ẹ bá mi gbé Jésù ga o. Gbéga. Gbéga o, ẹ bá mi gbé Jésù ga o. Gbéga. Ẹ máa bá mi gbé Jésù ga o. Gbéga. Ẹ máa bá mi gbé Jésù ga o. Gbéga. Gbéga o, ẹ bá mi gbé Jésù ga o. Gbéga. Gbéga o, ẹ bá mi gbé Jésù ga o. Gbéga. Jehovah, You are the Most High. Jehovah, You are the Most High God. Jehovah, You are the Most High. Jehovah. You are the Most High Olúwa, God. èmi náà ń dúpẹ́ lọ́wọ́ rẹ. Olúwa, 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 alẹ́ mi náà ń dúpẹ́ lọ́wọ́ rẹ. Olúwa,
Èmi náà ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Èmi náà ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Èmi náà ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Lórí ayé mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Èmi náà ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Lórí ọmọ mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Èmi náà ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Lórí aya mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Èmi náà ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Lórí ọkọ mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Èmi náà ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Lórí iṣẹ́ mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Èmi náà ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Èmi náà ń dúpẹ́ lọ́wọ́. Èmi náà ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ ké hallelujah. Hallelujah. Ẹ ké hallelujah. Hallelujah. Ní àkókò yìí, This time, a fẹ́ lọ ṣiṣẹ́ lórí pàtàkì ọ̀rọ̀ kan. you want to work on a particular word. Mo fẹ́ kó múra láti gbàdúrà lẹ́yìn ọ̀rọ̀ yìí. I want you to prepare to pray after this Mo word. pe àkórí àdúrà tá a fẹ́ gbà yìí I call the topic of our prayer ní ọ̀rọ̀ kíkorò. bitter words. Ọ̀rọ̀ kíkorò. Bitter words. Kí ni à ń pè ní ọ̀rọ̀ kíkorò? What do we call bitter words? Àwọn ọ̀rọ̀ wo la lè fi wé ọ̀rọ̀ kíkorò? What are those words that we can liken it to bitter words? Ẹ já pàdé mi nínú ọ̀rọ̀ Ọlọ́run. Let's meet in the word of God. Nínú ìwé Sáàmù. The book of Psalm, Sáàmù orí 64. Psalm 64. Ìwé Sáàmù orí 64. Psalm 64. Ẹ já bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kínní. Let's start from verse 1. Ọkùnrin kan sọ̀rọ̀ kan bẹ̀. A man spoke something there. Ẹ já gbọ́ bó ti wí. Let's hear what he says. Yes. Ọlọ́run, Ọlọ́run, gbóhùn mi gbóhùn mi nínú àròyé mi. nínú àròyé mi. Pa ẹ̀mí mi mọ́ lọ́wọ́ ẹ̀rù ọ̀tá ni. Pa ẹ̀mí mi mọ́ lọ́wọ́ ẹ̀rù ọ̀tá ni. Pa mí mọ́ lọ́wọ́ ìmọ̀ ìkọ̀kọ̀ àwọn ènìyàn búburú. Pa mí mọ́ lọ́wọ́ ìmọ̀ àwọn ènìyàn, àṣírí àwọn ènìyàn búburú, ìka ènìyàn búburú, yes. Lọ́wọ́ ìrúkèrúdò àwọn oníṣẹ́ ẹ̀ṣẹ̀. Ẹ kíyèsí ọ̀rọ̀ yìí dáadáa o, torí àdúrà kan máa jáde láti bẹ̀. A prayer will come out from there. Àwọn ènìyàn búburú. Wicked ones. Àwọn ènìyàn búburú. Wicked ones. Ọ̀rọ̀ tó rọra gbọ́ yẹn kì í ṣe ohun tí èèyàn kan lè gbójú kúrò ńbẹ̀. It's not what you can take your eyes away from. Kí náà ń pè ní èèyàn búburú? What do we call wicked ones? Àwọn ẹni tó jẹ́ pé ìpinnu wọn láyé ni láti hùwà ìkà. Those that decided to do evil. Ènìyàn búburú, mo sọ fún wọn ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí bá ń báwo ènìyàn sọ̀rọ̀. I used to talk to many people. Màá ní ẹ mọ àjẹ́, Now you know the witch. ẹ mọ oṣó. You know the wizard. Ṣùgbọ́n ẹ jẹ́ mọ̀ pé ẹni tó burú jù láàárín àwọn èèyàn wọ̀nyí, òun lẹni tá a lè pè ní ìka ènìyàn. The wicked one is the most toughest among them. Ìka ènìyàn burú ju àjẹ́ àti oṣó The lọ. wicked one is more tough than the witch Torí and wizard. kì í gba ìtùlójú. Does not receive counsel. Kò sí bí èèyàn ṣe lè bá sọ̀rọ̀ tó lè yí èrò ọkàn rẹ̀ There is padà. no how you console him that you can change him. Òun kì í dáríjì He ènìyàn. does not forgive. Torí ohun tó bá ti pinnu pé ó máa ṣe kò sẹ́ni tó lè yí Whatever padà. he decides to do, there is no one to change Bí it. ènìyàn ìka ṣe rí nìyẹn. That's how the wicked one is. Ṣùgbọ́n mo gbàdúrà fún ọ lónìí. But I pray for you today. Gbogbo ẹni tó ti pinnu pé bóun ṣe lérò ní búburú sí ọ lòun máa ṣe. Everyone decided to do evil to Pé you. òun kò sí nǹkan tẹ́nikẹ́ni lè sọ tóun lè yí ọkàn òun padà. That there is nothing that they can say that can change him. Ọlọ́run tó mú kí Fáráò kó ṣègbé sínú God that òkun made pupa. Pharaoh to perish. Irúfẹ́ àwọn ènìyàn bẹ́ẹ̀ lórúkọ Jésù. Mo ní kó ṣègbé sínú òkun pupa lórúkọ Amen. Jésù. Ẹ tẹ̀síwájú. Ẹni tí ń pọ́n àwọn ọmọ bí ẹni pé idà. Ẹni tí ń pọ́n ahọ́n wọn bí ẹni pé idà. Tí wọ́n sì fa ọrùn wọn lé láti tafà wọn. Wọ́n fa ọrùn wọn lé ọrùn ìyẹn ni ọfà nítorí pé ní arrow wọ́n fa ọrùn wọn lé láti tafà, yes. Àní ọ̀rọ̀ kíkorò. Ọ̀rọ̀ kíkorò, ṣẹ gbọ́ ohun tó ń pè ní ọfà. What they call arrow. Wọ́n fa ahọ́n wọn. They draw their bow. So ahọ́n wọn yẹn ni ọrùn. Their tongue is the bow. Lẹ́yìn ìgbà tí wọ́n bá ti sọ̀rọ̀ yìí jáde, After they have spoken these words, Bíbélì pé ọfà ni. the Bible said is Ó wá arrow. pé ọfà yẹn ní ọ̀rọ̀ kíkorò. He called the arrow bitter words. Ọ̀rọ̀ kíkorò. Bitter words. Ọ̀rọ̀ kíkorò náà ti sọ sínú ayé ìtìwọ́ náà. Which bitter words have they spoken to you in your Àwọn life? ọ̀rọ̀ wo ló ṣiṣẹ́ nínú ayé ẹ̀ lọ́wọ́ báyìí? What are those words that work in your life Àwọn now? wo ló ti pọ́n ahọ́n wọn? What are those words that have sharpened Tí their wọ́n sì tongue ta fàlà láti inú ahọ́n wọn. and shoot an arrow through their Tí tongue? ọfà yẹn sì ti wọlé sí ọ lára And the báyìí. arrow has entered into Mo you. gbàdúrà lónìí. I pray today. Agbára wọn di asán lórí rẹ̀. Amen. Ẹ tẹ̀síwájú. Kí wọn kí ó lè máa tafà ní ìkọ̀kọ̀ Kí wọn kí ó lè máa tafà ní ìkọ̀kọ̀ sí àwọn tí ó pé. fún àwọn tí ó pé. Lójijì ni wọ́n tafà sí i. Lójijì ni wọ́n tafà sí i. Wọn kò sì bẹ̀rù. Ẹ wo ọ̀rọ̀ Ọlọ́run yẹn. Look at the word of God. Ó ní wọ́n tafà sí àwọn ènìyàn pípé. That they shot arrow to the upright Mo ones. wo ọ̀rọ̀ yìí mo tún tú wò lẹ́ẹ̀kan sí. I checked the words very well. Báwo ni ènìyàn ìka ṣe lè tafà sí ènìyàn pípé? How can the wicked one shoot an arrow to the upright one? Ṣùgbọ́n a ò lè
béèrè lọ́wọ́ Ọlọ́run tó sọ ọ̀rọ̀ rẹ̀. But we cannot ask God that write his words. Mo fẹ́ kó mọ eléyìí dájú. Know this one very well. Torí pé o jẹ́ Kristẹni ò túmọ̀ sí pé wọn ò lè tafà sí ọ. Because you are a Christian does not mean they cannot shoot an arrow to you. Torí pé o jẹ́ ẹni tó ń tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run tó ń rìn déédéé kò túmọ̀ sí pé wọn ò lè tafà sí ọ. Because you walk uprightly does not say they cannot shoot an arrow to you. Bíbélì pé wọ́n ṣọ́ ẹni pípé lọ́kàn síbẹ̀síbẹ̀ wọ́n tafà sí. That they shot an arrow to the upright ones. Bíbélì pé wọ́n tafà sí wọn ò dẹ̀ bẹ̀rù. And they don't even fear. Wọn ò bẹ̀rù òdodo tó ní o. They don't fear your righteousness. Wọn ò bẹ̀rù pé torí pé o màdúrà gbà o. They don't fear that you can pray. Tó bá rí pé nǹkan kan ṣẹlẹ̀ sí ọ tó tún béèrè pé mo dẹ̀ jẹ́ aládùúà mo dẹ̀ ń rìn déédéé kí ló fà tẹ́lẹ̀ fi ṣẹlẹ̀ àṣírí rẹ̀ lórí. If you see that something happened to you and you are asking yourself that you can pray and I used to walk uprightly, why is this? This is the secret. Àwọn kan ti pọ́n ẹnu wọn bí idà wọ́n sì ti tafà náà. Some have sharpened their tongue and have shot the arrow. Yes. Wọ́n gba ara wọn níyànjú. Wọ́n gba ara wọn níyànjú. Ní ọ̀ràn búburú. Ní ọ̀ràn búburú. Wọ́n gbìmọ̀ àti dẹkùn sílẹ̀ ní kọ̀kọ̀. Wọ́n gbìmọ̀ láti dẹkùn sílẹ̀ ní ìkọ̀kọ̀. Wọ́n wí pé. Ta ni yóò rí wọn? Ta ni yóò rí wọn? Wọ́n gbèrò ẹ̀ṣẹ̀. Wọ́n gbèrò àti ṣe búburú yìí pé ẹja jókòó wọ́n pílánì ẹ̀ ni. Wọ́n ti mọ̀ ìgbà tó ò ní gbàdúrà. They know when you will not pray. Wọ́n ti mọ̀ pé gbogbo ìgbà kan náà ló máa wà nínú àdúrà. They know that it's not all time that you are going to be in prayer. Wọ́n ti ṣọ́ ìgbà àìlera rẹ. They have watched your weakness. Wọ́n wá wò pé ìgbà yìí la lè ráàyè wọlé. That then they will enter. Wọ́n gbèrò ibi. They think evil. Wọ́n ti mọ̀ ìgbà tó máa ń bínú. They know when you grow annoyed. Wọ́n gbèrò ibi. They think evil. Wọ́n ti mọ̀ ìgbà tó jẹ́ pé ó máa ń rẹ̀ ẹ́ láti lè gbàdúrà. They know when you are tired to pray. Wọ́n ti mọ̀ ìgbà tó jẹ́ pé tó bá wo gbogbo wàhálà ayé ó lè sú ẹ nígbà mìíràn. They know that when you look at some things you Bíbélì pé àkókò wọ̀nyí wọ́n pinnu láti hùwà ibi. They decided to do evil. Yes. Wọ́n wí pé. Àwa ti parí èrò tí a gbà A tán. ti parí èrò tí a gbà tán. Àti èrò inú olúkúlùkù wọn. Àti èrò olúkúlùkù wọn. Àti àyà wọn ó jinlẹ̀. Ó jinlẹ̀. Mo gbàdúrà fún ọ. I pray for you. Gbogbo àṣeparí iṣẹ́ òkùnkùn lórí ayé rẹ. All the finished work of the darkness over your life. Gbogbo tí a ti pètò sílẹ̀. Everything that has been planned. Lónìí lórúkọ Jésù Ọlọ́run túká lórúkọ Jésù. Amen. Bíbélì pé lóòótọ́ wọn á kóra wọn jọ pọ̀. That's the truth they will gather. Ṣùgbọ́n kì í ṣe nípa ti. But it's not by God. Gbogbo àwọn tó bá kóra wọn jọ pọ̀. All those that gather. Sí wa. To us. Bíbélì pé ó tú wọn ká. That they shall be scattered. Gbogbo àwọn tó kóra wọn jọ pọ̀. All those that gathered. Sí ọ. To you. Lónìí a tú wọn ká lórúkọ Jésù. They have been scattered. Amen. Àdúrà tá a fẹ́ gbà. The prayer we want to pray. A fẹ́ gbàdúrà lórí àwọn ọ̀rọ̀ kíkorò. We want to pray concerning bitter words. Kí ni àwọn ọ̀rọ̀ kíkorò? What are bitter words? Ó ní ọ̀rọ̀ tó yí ayé èèyàn padà sódì. And those words that turn the life to something else. Kò sẹ́nikẹ́ni tó fi ìkorò sẹ́nu tínú ẹ̀ ń dùn. There's no one that put bitter things in the mouth that will be happy. Bó ti wù kí ẹnu èèyàn kó jẹ ṣúgà tó kó jẹ nǹkan tó dùn so bí èèyàn bá ti lè fi ìkorò síbẹ̀ ojú èèyàn á yí padà. When your mouth is eating sweet things and you now taste bitter things, your face will change. Bẹ́ẹ̀ náà ni tí ọfà òkùnkùn tí a ń pè ní ìkorò yìí bá wọnú ayé ènìyàn. That is when the arrow enter into somebody's life. Ilé tó bá ti ń dùn á bẹ̀rẹ̀ sí mú ìkorò jáde. Any home that is sweet will start bringing bitterness. Ìyàwó tó jẹ́ pé ọkọ ń yọnu sí lójijì á kàn di pé ọkọ dédé kẹ̀yìn sóhun kò ní mọ tó ṣẹlẹ̀ ọfà kan ti wọlé. The wife that the husband used to be happy with will now start hating the wife. Iṣẹ́ tó lọ dédé lójijì iṣẹ́ yẹn kàn dẹ̀rẹ̀ sí dúró sójú kan kò tẹ̀síwájú mọ́ ọfà kan ti wọlé. The work that moved forward before will now stay stagnant. There is an arrow. Gbogbo nǹkan rere téèyàn dáwọ́ lé tó ń bọ́ sí rere tẹ́lẹ̀tẹ́lẹ̀ lójijì gbogbo nǹkan kan yí padà ọfà kan ti wọlé. All the good things that you lay your hand on before that used to be prosper will now stop. Ó jẹ́ mọ̀ pé nǹkan yóò dédé ṣẹlẹ̀. This thing does not just happen. Bíbélì pé àwọn kan ló pọ́n ẹnu wọn bí idà. The Bible says some people sharpen their mouth like wọ́n sì ta ọfà sí ẹni tó dúró ṣinṣin lọ́kàn. And they shoot to those that stand uprightly. Ọ̀rọ̀ yìí sì yà mí lẹ́nu. And these words surprise me. Abájọ tí ìwé mímọ́ wí pé. That's why the Bible says. Ó ní tí ìpìlẹ̀ bá bàjẹ́. That once the foundation is faulty. Kí ni olódodo fẹ́ ṣe? What shall the righteous do? Èèyàn lè jẹ́ olódodo. You can be righteous. Síbẹ̀síbẹ̀. And still. Kí àwọn èèyàn yìí kó tó tafà. These people still shoot their heart. Torí Bíbélì pé wọ́n tafà sí ènìyàn tó dúró ṣinṣin lọ́kàn. That's why they shot to those that stand uprightly. Ó ní wọn ò bẹ̀rù. That they don't fear. Wọ́n mọ̀ pé kò jẹ́ káwọn ṣe bẹ́ẹ̀. They are supposed not to do that. Ṣùgbọ́n wọ́n gbìyànjú ẹ̀. But they tried it. Wọ́n ṣe. They did it. Èyí tó wá jẹ́ kí olódodo ṣe ni pé ó jẹ́ kó dúró rí òdodo rẹ̀. What the righteous person supposed to do is to stand on his righteousness. Bá wọn jà. And fight them. Ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ wá ń ṣe ni pé. But what many of us do is this. Àgbà kámú. We just take it like that. Àwa máa sọ àwọn ìtàn tí ò jẹ́ ká sọ. We now start saying stories that are supposed not to say. Àní tó bá yá yóò yí padà. That when time comes it will change. Kò sí nǹkan tó jẹ́ pé yóò yí padà. There is nothing like that. Torí Ọlọ́run ò kọ́ wa bẹ́ẹ̀. God does not teach us that way. Ìwé mímọ́ wípé ẹ má ṣe fún èṣù ní ààyè. That means permit not the devil. Nínú ìwé Éfésù. In the book of Ephesians. Orí 4 ẹsẹ̀
ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n. Chapter 4 verse 27. Ó ní ẹ má ṣe fún èṣù ní ààyè. That permit not the devil. Ẹ má fún ní ààyè tí ò ní. Permit not the devil. Ìwé Jákọ́bù orí 4. The book of James. Ẹsẹ̀ 7. Verse 7. Ó ní ẹ kọjú ìjà sí èṣù. That face the devil. Yóò sì sá níwájú He yín. shall flee before you. Ṣùgbọ́n àwọn ọmọ Ọlọ́run àwa wo ọ̀rọ̀ Ọlọ́run yìí á wò pé ẹ jẹ́ kí n máa wò Ọlọ́run á ṣe Ọlọ́run á ṣe. But children of God will start looking at God will do it, God will do Ó it. ti fún ọ ní àṣẹ láti ṣe. He permit them to do it. Ìwọ ló máa dìde nínú You àdúrà. are the one that will rise in prayer. O ò ní fún èṣù láàyè. You won't permit the devil. Mo sọ kíní kan fáwọn àwọn kan nígbà tá à ń gbàdúrà lọ́jọ́ kan. I told some people some things when we were praying one day. Mo ní tẹ́ bá wo ajá tó gbó mọ́yàn. That when you look at a dog that back, Bí ajá bá gbó, once it's backing, tó o bá ti ń bẹ̀rù, if you are fearing tó ń sá níwájú and ajá you yẹn, run, ajá yẹn á lé ọ. the dog will pursue you. Ṣùgbọ́n tí ajá bá ti ń gbó, But when it's backing tí wọn náà lejú mọ́, and you too you tó frown, pariwo mọ́, you shout, ajá tó bá kọ́kọ́ tó bá burú díẹ̀, the dog that is tough, kò ní sá, he will not run, ṣùgbọ́n á bẹ̀rù, but will fear, kò ní súnmọ́ ẹ. he will not move to you. Á tún gbó lẹ́ẹ̀kan sí. He will back again. Ohun tó fẹ́ bèèrè ló fẹ́ wò ní bóyá o bẹ̀rù. Maybe you fear, that's what you Ṣùgbọ́n want tí to wọn tell. náà bá wá yarí kanlẹ̀, But when you now turn tó into something pariwo mọ́, and shout, wàá rí i pé ajá yẹn á sá, the dog will run. á sá lọ, He will run. á ní ilé ìburú jù mí Say lọ. this one is more tougher. Yìí tí Ọlọ́run fẹ́ nìyẹn o. That's what God Kò wants. fẹ́ ká sá níwájú He ogun. does not want us to run Ó before fẹ́ ká God. dìde bíi Dáfídì He wants us to rise like láti David, bá Gòláyátì ayé wa to jà. fight the Goliath of our Ó life. fẹ́ ká dìde bíi Joshua He wants us to rise like láti Joshua, kọjú ogun tó dìde sí to wa. face the battle that faces us. Torí náà fẹ́ lọ gbàdúrà. You want to go and pray. Nawọ́ ẹ méjèèjì sókè. Raise up your two hands. Àdúrà àkọ́kọ́ leléyìí. That's the first prayer. Sọ pé Ọlọ́run o, Say, Lord, mo dúpẹ́ lọ́wọ́ rẹ. I thank you. Torí pé àṣírí ogun ayé mi tú You lónìí. showed me the secret of my life. Olúwo ṣe é. Lord, I thank Mo you. dúpẹ́ lọ́wọ́ rẹ. I thank you. Torí pé àṣírí ogun ayé mi tú Because the lónìí. secret of my Ẹ battle has porúkọ opened. Jésù ẹ gbàdúrà. Let's begin to pray. Lórúkọ Father, in the Jésù. name of Lórúkọ Jesus, Lord, I Jésù. thank you. Ayérayé mo Today, dúpẹ́. Lord, I Torí pé bless àṣírí you ogun because ayé the mi tú secret of my lónìí. battle Ọlọ́run has mo yìn ọ́ exposed lógo. today. Mo gbé Lord, ọ̀gá. I thank Mo you. ṣe Lord, I ọba. thank you. Torí Lord, pé I àṣírí thank ogun ayé mi you. tú Thank you, lónìí. Lord Mo yìn ọ́ Jesus, lógo. because Mo you gbé ọ̀gá. exposed the secret Ẹlẹ́rù of mi my yóò ṣe o. battle Ọba àwọn ọba in ò the ṣe name o. of Olùdáde ò Jesus. ṣe o. Lord, I thank Àṣírí you. ogun ayé mi tú Lord, I fún mi thank lónìí. you. Mo gbé Lord, ọ̀gá. I Mo gbé thank ọ̀gá. Mo gbé you. ọ̀gá. Lord, I thank Ògo ni you. forúkọ Lord, rẹ. I thank you. Jésù Lord, I Olúwa thank wa. you. Amen. Ẹ já gbàdúrà pẹ̀lú ìtara. Let's pray with zeal. Gbogbo ọfà Every arrow, ọfà ìkorò tó wà nínú ayé mi. arrow of bitterness in my life, Gbogbo ẹ̀yin ọfà ìkorò every arrow of tó wà bitterness nínú ayé mi. that is in my Ẹ life, jáde. Get out. Ẹ jáde. Get out. Ẹ jáde. Get out. Ẹ pariwo ẹ gbàdúrà. shout and pray. Lórúkọ Father, in the Jésù. name of Lórúkọ Jesus, Jésù. every arrow of Gbogbo ẹ̀yin ọfà bitterness ìkorò tó in ń bẹ nínú ayé in my mi. Ó life, yẹ jáde. get Ẹ out, jáde. get Ẹ out, jáde. Ẹ get out, jáde. get Ẹ out, jáde. get out. Ẹ jáde. Every Ẹ arrow of jáde. Ẹ bitterness in jáde. my life Gbogbo right ẹ̀yin now, ọfà get out ìkorò in the nínú name ayé of mi. Jesus. Lórúkọ Jésù. Every Ẹ arrow of jáde. Ẹ bitterness jáde. Ẹ in my jáde. life, Ẹ jáde. get Ẹ out in the jáde. Ẹ name of jáde. Ẹ Jesus. jáde. Get out in the Jésù name Olúwa of wa. Jesus. Amen. Ẹ já gbàdúrà. Let's pray. Pàṣán tí òkùnkùn fi ń nà mí. The wife that the enemy used to beat me, Pàṣán tí àwọn òkùnkùn fi ń nà mí. the wife that the enemy used to beat Tó me, sọ ayé mi di ìkorò. that make my life to turn to bitterness, Tó mú kí n máa sunkún ìkorò. that make me to weep bitterly. Ogun ọ̀run o. Heavenly host, Ẹ̀yin ogun ọ̀run o. Heavenly Ó host, yẹ gbà kẹ́ dáná sun. collect it and burn it up. Pàṣán òkùnkùn All the wife of tí wọ́n fi ń bitterness nà mí. that they used to beat Tó mú me, kí n máa sọ that make me kíkorò. to weep bitterly. Lónìí ó yẹ gbà á. Today collect Kẹ́ it dáná sun. and burn it Ẹ up. gbàdúrà. Pray. Father, in Lórúkọ the name of Jésù. Jesus, Lórúkọ Lord, Jésù. in the name Pàṣán of tí àwọn Jesus, I òkùnkùn pray lò. every wife Tí that wọ́n fi the ń nà enemy mí. are Tó using mú to kí n beat máa me, sọ that kíkorò. make me weep Lónìí lórúkọ bitterly. Jésù Olúwa gbà á. I pray Kó dáná today, sun. Gbà á. Heavenly host Kó dáná collect it and sun. burn it Gbà á. up. Kó dáná Heavenly sun. host collect it Gbà á. and burn Kó it dáná up. sun. Heavenly Gbà á. host collect Kó it and dáná burn it sun. up right Gbà á. now in Kó the dáná name sun. of Jesus. Gbà á. Kó Burn dáná it sun. up, burn it Jésù up, burn it Olúwa wa. up. Amen. Ẹ já gbàdúrà. Let's pray. Gbogbo ìdè ọ̀rọ̀ tó dè mí. Every bondage of words that ban me, Gbogbo ìdè ọ̀rọ̀ tó dè mí. every bondage of words that ban me, Lónìí ó yá ẹ̀jẹ̀ Jésù. today blood of Jesus, Tú mi sílẹ̀ lábẹ́ rẹ̀. deliver me under it. Tú mi sílẹ̀ lábẹ́ Deliver rẹ̀. me under it. Gbogbo ọ̀rọ̀ òdì tó dè mí. Every negative word that Tó ní bind mi me, ò gbúdọ̀ tẹ̀síwájú. that say I must not Tó ní progress, ayé mi ò gbúdọ̀ dìde. that say my life will not continue. Orúkọ Jésù. Lord, Fi ẹ̀jẹ̀ rẹ̀ tú dànù. use your blood to Ẹ deliver me. gbàdúrà. Pray, Father, in the name of Lórúkọ Jesus. Father, in the name Gbogbo of ọ̀rọ̀ Jesus. tó dè Every mí. bondage of Lórúkọ words that Jésù bind ẹ̀jẹ̀ me, Jésù tú mi blood sílẹ̀ of lábẹ́. Jesus Tú mi deliver sílẹ̀. me. Blood of Nípa Jesus ẹ̀jẹ̀ rẹ̀ deliver me. tó By ta your sílẹ̀ blood ní deliver Káfárì me. tó fa Deliver me ìkélé this tẹ́ḿpìlì morning. yá. Deliver me Lónìí fi this tú ayé morning. mi sílẹ̀. Deliver me Kúrò this lábẹ́ morning. ìdè tó dè By the mí. blood Ní of orúkọ Jesus, Jésù. deliver me Lórúkọ from every Jésù. bitter words, Lórúkọ from every Jésù. negative words. Lórúkọ In the Jésù. name of Lórúkọ Jesus, Jésù. deliver me, Lord Lórúkọ Jesus. Jésù tú mi Deliver me, sílẹ̀. Lord Jesus. Ó Deliver me, pàlàkẹ́tà Lord Jesus. pàkàsádà. Deliver me, Lord Jésù Jesus. Olúwa wa. Amen. Mo gbóhùn
kan ní wákàtí I yìí. heard a voice. Obìnrin yìí gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. This woman heard the voice of Mo God. sọ̀rọ̀ sínú ayé I ẹ̀. speak to your life. Ohun tó dáwọ́lé What you lay hand on. ìtayé sọ pé kò ní That the tẹ̀síwájú word say will not continue. tó dẹ̀ ṣe làálàá lé
lé lórí and you are struggling over it, tí ò tẹ̀síwájú that it did not tó progress, bá rí àmì méje you ìṣe can say the 7 mo amen. pàṣẹ I pray ní orúkọ in Jésù the name of Jesus. gbogbo ọwọ́ tí a gbélé ìdáwọ́lé rẹ Every hand that they lay on your endeavor tí ò jẹ́ kó tẹ̀síwájú that didn't allow it to mo progress, pàṣẹ I ọwọ́ pray. yẹn kó gbẹ dànù Amen. ó yá àmì méje o 7 amen. 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 ó fẹ́ gbàdúrà You want to pray. ẹ sọ fún Ọlọ́run Tell God. ọ̀rọ̀ ìkorò Bitter words. ọ̀rọ̀ ìkorò Bitter words. tó da ohun rere rú mọ́ mi lọ́wọ́ That scatter good things in my hands. ọ̀rọ̀ ìkorò Bitter words. tó da ohun rere ohun tó ti ń dùn tó dààmú rú mọ́ That mi lọ́wọ́ scatter those things that has been sweet in my hands. wá ní lórúkọ You say Jésù in the name of ó yá Jesus. sọ agbára rẹ Lord nù your power. ẹ pariwo ẹ gbàdúrà Pray, Father, in lórúkọ the name of Jésù Jesus. lórúkọ Lord, Jésù in the name lórúkọ of Jésù Jesus, ọ̀rọ̀ I pray ìkorò this morning, ètò every sọ tó bitter ti ń words dùn that nínú ayé turn mi good things in tó my sọ hand, tó that sọ turn di into kúrò something else lórúkọ right Jésù ó now. yá Lord, máa your sọ power in the agbára name nù of sọ Jesus. agbára nù Lord, your sọ power in agbára the nù name of sọ Jesus. agbára nù Every bitter lórúkọ words Jésù that turn gbogbo good ọ̀rọ̀ things in my ìkorò hand to bad things. tó Right sọ now, rere Lord, your nínú ayé power. mi Lord, ló your sọ di power. ìkorò mọ́ mi Lord, lọ́wọ́ your ó power. yẹ sọ agbára Lord, nù your ẹ sọ power. agbára nù Right ẹ now, sọ Lord, agbára your nù power. ẹ Every sọ bitter agbára words nù in my ẹ sọ life. agbára nù Lord, ẹ your sọ agbára power. nù ẹ Lord, sọ your agbára power. nù Lord, ẹ your sọ power. agbára nù Lord, your ẹ sọ power. agbára nù Lord, ẹ your sọ agbára power. nù ẹ Lord, sọ your agbára power. nù In the name of Jésù Jesus. Olúwa wa Amen. ní wákàtí yìí Now, tó bá ní àǹfààní láti rí omi if you have opportunity to drink water, máa fẹ́ kó gbé kalẹ̀ báyìí put it down. tó bá ní àǹfààní láti rí omi If you have opportunity to see water, tàbí tó bá ní ohun tí a pè ní òróró tí a ń pè ní anointing oil or you have anointing oil, gbé yẹn náà kalẹ̀ place it down. torí a fẹ́ gbàdúrà lé lórí We want to pray on it. àwọn méjèèjì yìí The two ó ṣe pàtàkì fún is very ìtúsílẹ̀ important for the Bíbélì believer. pé ohùn Olúwa ń bẹ lórí omi púpọ̀ Now say the voice of God is on many ó ní waters. ẹ̀mí Ọlọ́run sì ń rá bàbà lórí àwọn That omi the Spirit of God was ravaging over water. bákan náà ẹ rántí wípé nígbà tí odò Báárà tó bàjẹ́ When the Mara destroyed, àdúà ni a gbà sínú iyọ̀ àti àwo tí a fi sórí orísun omi yẹn tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ń sun adùn wa. they prayed on water and on salt to make the sweetness come out. Bíbélì wípé The Bible says, ó ní ẹnikẹ́ni aṣàìsàn ẹ jẹ́ kán gba òróró kí wọ́n fi kùn ún ní àdúrà ìgbàgbọ́ yóò wà láìsàn. that anybody that is sick should be anointed, and the prayer of the righteous shall heal them. So mo gbàgbọ́ nínú àwọn irinṣẹ́ méjèèjì yìí I believe in these two instruments. torí agbára Ọlọ́run rìn nínú The wọn. power of God work on it. Ẹ já tẹ̀síwájú àdúrà. Let's continue. Ẹ já pe Jésù Let's lẹ́ẹ̀kan. call Jesus. Ẹ já sọ fún Ọlọ́run. Let's tell God. Gbogbo ọfà tó ṣiṣẹ́ Every arrow that works nínú ìdílé mi in my family tó ń da gbogbo orú mọ́ wa that lọ́wọ́. scatter good things in our hands. Ọfà tó wọlé sínú ayé The àwọn arrow ọmọ that mi enter into the life of my tó children. wọlé sínú ayé ọkọ That enter into the life of tó wọlé husband. sínú ayé aya In the life of wife. tó mú kí gbogbo nǹkan dàrú fún That wa. made things to scatter Ó yá for us. jóná jáde Run out. ẹ porúkọ Jésù ẹ gbàdúrà Pray, Father, in lórúkọ the name of Jésù Jesus. lórúkọ Father, in the Jésù name of gbogbo Jesus, ọfà every tó arrow wọlé that enter into sínú our ayé life, ìdílé the wa life of the lórúkọ children, Jésù the ó yá husband, the wife, that jáde scatter good pẹ̀lú things in iná our hand, burn lórúkọ out, Jésù burn jóná out, jáde burn out, burn ẹ̀yin out, ọfà burn out, ayé burn ọmọ out. ẹ̀yin Every ọfà ayé arrow ọkọ in the life of lórúkọ the Jésù jáde children, husband, jáde wife, that scatter good things in our home, right now, burn out in the name of Jesus. The arrow to burn out in the name of Jesus. Amen. Obìnrin ìgbàdúrà yìí This woman pray. mo rí i pé wọ́n di ọkọ rẹ̀ mọ́lẹ̀ I see that your husband is being banned. ẹ̀mí Ọlọ́run ní kò gbàdúrà yìí Spirit of God says you should pray. ìwọ náà fi ìtara sí o You to pray. ẹ pariwo pẹ̀lú ìtara Shout with zeal. gbogbo ìdè Every bandage tó de ọkọ mi that bound my husband, ìwọ náà lè gba ìdè tó de aya mi the bandage that bound my wife, ìdè tó de àwọn ọmọ mi the bandage that bound my ìdè children, tó de ọkọ mi the bandage that bound my tí ò husband, jẹ́ kó ṣe tèmi mọ́ that didn't allow him to hear my lónìí ó voice. yá jádànù Today cut off. ẹ pariwo ẹ gbàdúrà Pray, lórúkọ Father, in the name of Jésù Jesus. lórúkọ Father, in the Jésù ìdè name tó of de Jesus, ọkọ I mi pray right now. tí ò jẹ́ kó ṣe Every tèmi bandage that ìdè bound tó my ṣe husband, tó that de bound àwọn my ọmọ wife, that mi bound my lórúkọ children, Jésù ó yá ẹ that máa didn't allow them to hear my jádànù own right now, cut off. In the name of Jesus, be cut off. Be cut off. Be cut off. Be cut off. That bandage that bound me, that bound my children, that bound my husband. Jésù Olúwa Cut wa off. Amen. ẹ gbàdúrà yìí Pray. ìdè tí a fi délé ọmọ mi The band that they used to band my womb, ìdè tí a fi délé ọmọ mi the bondage that they used to band my tí ò womb, jẹ́ kí ọmọ lè dúró síbẹ̀ I didn't allow child to stay there. wà ní orúkọ We Jésù pray in the name of ìwọ Jesus. ìdè yẹn jádànù Cut off. ẹ pariwo ẹ gbàdúrà Pray, Father, in lórúkọ the name of Jésù Jesus, lórúkọ Father, in the Jésù name of Jesus, ìdè tí a fi everybody délé that ọmọ bind mi my womb, tí ò jẹ́ kí ọmọ that olú didn't allow bẹ̀ ó yá child já to enter there. já Cut off, já cut off, cut já off, cut já off, cut já off. já Right now, já cut off já in the name já of Jesus. já já Cut off já in the já name of já Jesus. já Cut já off in the já name of já Jesus. já Cut já off in já the name já of Jesus. já Cut off in the Jésù name of Jesus. Olúwa wa Amen. àdúrà méjì ló kù It remains to prayer. ẹ̀mí Ọlọ́run ká gbàdúrà yìí Spirit of God says we should pray. Olúwa Lord, lórí pẹpẹ tí àwòrán mi ti ń ṣiṣẹ́ on the burúkú altar that my picture is working evil,
lórí pẹpẹ tí a ti ṣiṣẹ́ burúkú. On the altar that you are doing. Lórí àwòrán mi. Concerning my picture. Olúwa fi àrá túbẹ̀ ká. Lord, use thunder to scatter the place. Níbikíbi tí a mú àwòrán mi lọ. Anywhere they take my picture. Tí a fi ṣiṣẹ́ ibi. That they use it for Olúwa rán àrá síbẹ̀. Lord, send thunder there. Kó túbẹ̀ ká. And scatter them. Ẹ pariwo ẹ gbàdúrà lórúkọ Jésù. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Níbikíbi tí a mú àwòrán mi lọ fún iṣẹ́ ibi. Lórúkọ Jésù. Àrá ó yá máa sán bẹ̀. Kó fa bẹ̀ yá. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Ó yá àrá máa sán bẹ̀. Máa sán bẹ̀. Lórúkọ Jésù kó túbẹ̀ ká. Barakosi bàtí gàdá. Jésù Olúwa wa. Ẹja gbàdúrà. Ẹja pe Jésù pẹ̀lú ìtara. Olúwa ọ̀rọ̀ òdì. The negative words. Tó sọ pé ọjọ́ orí mi tó ní pé mi ò ní dàgbà láyé. That say I will not grow old. Ọ̀rọ̀ òdì. The negative words. Tó fi kú lé mi kiri. That pursue me with sudden death. Wà ní orúkọ Jésù. In the name of Jesus. Ìwọ ilẹ̀ o. The land. Lánàá kó gbé ọ̀rọ̀ náà mi. Open your mouth and swallow the words. Gbogbo ọ̀rọ̀ òdì. Every negative words. Tó ní ẹ̀mí mi ò ní gùn. That say my life will not be prolonged. Bóyá ilẹ̀. The land. Lánàá kó gbé wọn mi. Open and swallow them. Ẹ gbàdúrà lórúkọ Jésù. Lórúkọ Jésù. Gbogbo ọ̀rọ̀ òdì. Tó sọdá sọ. Bẹ́ẹ̀ mi ò ní gùn. Lórúkọ Jésù ilẹ̀ lánàá kó gbé wọn mi. 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 Jésù Olúwa wa. Jésù Olúwa wa. Mo fẹ́ kó máa ṣe àmì. I want you to say amen. Mo fẹ́ kó máa ṣe àmì kíkan dáadáa. Say amen fervently. Orúkọ Jésù. Amen. Orúkọ Jésù. Amen. Orúkọ Jésù. Amen. Bàbá ayérayé gbọpẹ́ wa. Amen. Bàbá gba ìyìn wa. Amen. Bíbélì ṣáà wí pé ó ní ìwọ yóò dìde ó sì ṣàánú fún Síónì. Yes. Torí àkókò àti ṣojú rere àkókò rẹ̀ ti dé. Ìjẹ́ ní wákàtí yìí torí àkókò àwọn ènìyàn yìí dé láti bọ́ nínú ogun tó jà wọ́n. Mo sọ̀rọ̀ àṣẹ jáde. Ìdè ọ̀rọ̀ tí a fi dè ọ́ lónìí kó máa já. Amen. Lórúkọ Jésù kó máa já. Amen. Lónìí kó máa já. Amen. Ọwọ́ tó di ayé rẹ mọ́lẹ̀ tó lónìí tẹ̀síwájú. Ọwọ́ yẹn lónìí kó gbẹ dànù. Amen. Ọwọ́ yẹn kó gbẹ dànù. Amen. Ọwọ́ yẹn kó gbẹ dànù. Amen. Alẹ́ni náà tó sọ pé òun ti pa ahọ́n òun bí idà. Òun máa sọ̀rọ̀ kíkorò yìí tó sì sọ sínú ayé rẹ tó ṣiṣẹ́. Mo gbàdúrà ọ̀rọ̀ kan máa ń gbé ọ̀rọ̀ mi torí pé ọ̀pá Árónì ló gbé ọ̀pá àwọn Íjíbítì mi. Gbogbo ọ̀rọ̀ tí a sọ lòdì sí ayé rẹ lónìí ọ̀rọ̀ Ọlọ́run gbé wọn mì fún. Amen. Ọ̀rọ̀ Ọlọ́run gbé wọn mì. Amen. Ọ̀rọ̀ Ọlọ́run gbé wọn mì. Amen. Ọ̀rọ̀ Ọlọ́run gbé wọn mì. Amen. Gbogbo ọ̀rọ̀ tó da ayé rẹ rú tó fi mọ tó jẹ́ kó ṣe mọ́ lónìí mo pàṣẹ lónìí ọ̀rọ̀ yẹn lónìí kó dògún bẹ́ẹ̀. Amen. Gbogbo àwọn èpè gbogbo àwọn àfọ̀ṣẹ gbogbo àwọn tírà tí a ti tà sí ọ gbogbo ọ̀rọ̀ kíkorò tó ti tẹni ẹnikẹ́ni jáde gbogbo àwọn àyájọ́ tí a ti pè tó ṣiṣẹ́ nínú ayé rẹ lónìí mo pàṣẹ lónìí lórúkọ Jésù agbára àwọn ọ̀rọ̀ yẹn kó gbẹ dànù. Amen. Gbogbo agbára ọ̀rọ̀ yẹn lónìí lórúkọ Jésù kó gbẹ dànù. Amen. Lónìí lórúkọ Jésù mo rí ọ bọ́ ní bú ẹ̀jẹ̀ Jésù mo rí ọ bọ́ lójú ẹ̀jẹ̀ Jésù kó máa ṣàn lára rẹ. Amen. Omi tó gbé sílẹ̀ yẹn lónìí agbára Ọlọ́run kó wọnú ẹ̀ lọ. Amen. Ìwọ tó ṣàìsàn tàbí tó wá ọmọ bí o bá ti mú mi lórúkọ Jésù mo gbàdúrà ogun ayé rẹ ṣẹ́. Amen. Ìwọ tó gbé òróró ìkalẹ̀ tó bá ti fi kún ara rẹ gbogbo àìsàn káìsàn tó lè wà nú ayé ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ àìsàn yẹn kó gbiná jáde. Amen. Ogun ọjọ́ pípẹ́ lórúkọ Jésù kó fi ayé rẹ sílẹ̀. Amen. Bí o bá ti lómi yìí tó sì fi òróró ìkún ara ẹ lórúkọ Jésù ìyanu kó ṣẹlẹ̀. Amen. Lẹ́sẹ̀kẹsẹ̀ kó gba ìwòsàn. Amen. Lẹ́sẹ̀kẹsẹ̀ kó gba ìwòsàn. Amen. Ìwọ tó ń béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́yìn àdúrà yìí lórúkọ Jésù ọ̀nà kò ṣí fún. Amen. Àdúrà rẹ ti gbà. Amen. Ògo ni forúkọ Ọlọ́run. Hallelujah. Jésù Kristi Olúwa wa. Amen. Amen. Amen in Jesus' name. Ẹ kí hallelujah. Hallelujah. Mo gbàgbọ́ pé Ọlọ́run ti ṣe ìyanu. I believe that God has transformed one. Tòró tó sọ ni pé tí ẹ bá béèrè. What he said is that once you A ask, ó rí gbà. we receive. So a ti rí gbà. We have received. Mo fẹ́ kí o mú ẹ̀rí wá. I want to bring testimony. Inú mi máa ń dùn tí máa ń gbọ́ ẹ̀rí àwọn ènìyàn I used to Ọlọ́run. be happy when I hear the testimony of Àwọn the kan people ti of the ń Lord. sọ ẹ̀rí lóríṣiríṣi. Some have been saying their testimony. Ìwọ náà má bo ẹ̀rí rẹ mọ́lẹ̀. Don't cover your testimony. Bí Ọlọ́run bá ti ṣe ìyanu. Once God has performed wonders, Gbìyànjú àti pè try to call tàbí kó WhatsApp wa or WhatsApp us ní orí àwọn phone number yìí on this phone number 080 080 60 60 39 39 58 58 51 51 080 080
60 60 39 39 58 58 51. 51. Tó bá ń pè láti ìlú odi tí kìí ṣe ìlú Nàìjíríà, If you are calling from abroad that is not Nigeria, mo fẹ́ kó fi kóòdù yìí sí put this code +234 +234 +234. +234. Kó fi nọ́mbà yẹn sí ẹ̀yìn ẹ̀. Put +234 at the back. A wà lórí WhatsApp náà. We are on WhatsApp. Kó pè wá. You can call us. Bákan náà bóyá orí Facebook ni. Maybe on Facebook. Tó bá ti lọ sórí Facebook kó táìpù Joseph Káyọ̀dé Ọbádire. You type Joseph Káyọ̀dé Ọbádire. Joseph Káyọ̀dé Ọbádire. Joseph Káyọ̀dé Ọbádire. A wà lórí Facebook. We are on Facebook. Mo gbàgbọ́ pé bí o ti ń fi àwọn èsì ẹ síwájú, a máa bẹ yọ̀ lórúkọ Jésù. We rejoice with you in Jesus. Tó bá dẹ̀ ní ohunkóhun tó fẹ́ béèrè tó rú ọ lójú. If you have something that you want to ask. Tàbí o fẹ́ ìmọ̀ràn lórí ohunkóhun. Or you want counseling on some things. Pè wá. Call. A ó gbàdúrà fún ọ. We pray for